a ti gbàgbé pé àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ yọ kẹtàn sáré. A ti gbàgbé wípé ọmọ tí bàbá bá fẹ́ràn ni bàbá máa ń bá wí. Wọ́n lẹ́ni ìbò bá fẹ́ràn ní jù sẹ́ẹ̀lì. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọ̀rọ̀ tó lágbára ni. Ṣùgbọ́n okùn ní gògòǹgò kọ́mọ́ níbi tó ti gùn wá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ò ní so lókè ká na gògó sí. Ẹnu láfíkà. N tó wù kó ṣẹlẹ̀. Ẹnu láì sọ ìdí láì jókòó. So, n tẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí ni pé ẹjá sòótọ́ kàrò lè fúyẹ́. Ńgbà tán ní kí n bá ta lọ́lọ́run sọ̀rọ̀, èmi ò tí ì gbọ́ kankan nínú àwọn ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Àwọn kan sẹ́ndì link àwọn fídíò wọn sí mi. Màá ní òun là á mọ́ fàfà ìdí igi là á bà. Bí n bá tiẹ̀ pàrọwà fún, ó yẹ kí n mọ nǹkan tí mo fẹ́ pàrọwà lé lórí, n lè mọ ibi tí mo fẹ́ gbọ́rọ̀ gbà. Mo wá wo program ta lọ́lọ́run. Mo rí pé ó ní point. Mo wo program Ọba Solomoni, mo rí pé ó ní point. Ṣùgbọ́n àìfẹ̀lẹ̀ kébò sí ni ọ̀jọ́ sí jó. Gẹ́gẹ́ bí àṣà mi. Bàbá fẹ̀lẹ̀ kébò sí, ó ṣeéṣe ká láǹfààní àti lùgbẹ̀dú sí. So, kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Fídíò àti ọ̀rọ̀ wọn ni ó darí wa síbi tá à ń lọ. Fídíò 3 péré mo mú wá. Ẹyọ kan ti ta lọ́lọ́run. 2 ti Ọba Solomoni. Ọ̀dà. A nílò àmì fàágùn fún rárá o. Ètò yìí ò ní pẹ́ rárá o. Bẹ́ẹ̀ ni, kò ní pẹ́ rárá. Wọ́n á sọ pé nǹkan ò ní pẹ́ rárá, kò ní pẹ́ rárá. Kò sí nǹkan tá a fẹ́ lo àmì fàágùn fún. Ṣùgbọ́n ilé tí ó wù mí ń bẹ̀ náà ni kẹ́ ẹ bá mi táàgì ta ni Ọlọ́run. Bóyá mi gan dẹ̀ ló yẹ kí n táàgì àwọn méjèèjì. Ẹ bá mi táàgì ta lọ́lọ́run. Àá ṣe wá fẹ́, okay. Ó ṣe ní láàánú, a ò lè táàgì wọn mọ́. Ó ṣe ní láàánú pé a ò lè táàgì wọn mọ́. Ń bọ̀. Kódà níwọ̀n bá àgbà tá àti lè táàgì wọn mọ́. Ọba Solomoni àgbáyé ó jẹ́ kan nínú àwọn tí mo respect one way or the other. Kennedy tí mo fi fún ní ọ̀wọ̀ àtàpọ́nlé ni pé the man is very very intelligent. He also know what he is doing. Ta lọ́lọ́run, ó jẹ́ èèyàn kan tí mo respect. Wípé alákìítíyàn ẹ̀dá ni. A máa sòótọ́ ọ̀rọ̀ kó sì mọ nǹkan tí ń ṣe. Lóòótọ́ lójú òpó wa ò bára mu. Ṣùgbọ́n àmọ́ jẹ̀wọ́nú ara wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Rí pé láwọn ibì kọ̀ọ̀kan èrò wa máa ń bára mu. Gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti mọ̀ wò wá. Ẹ ti mọ̀ wípé ta lọ́lọ́run sọ̀rọ̀ lórí ẹ̀sìn. Ọba Solomoni sọ̀rọ̀ lórí ẹ̀sìn. Èmi Àkàndọ̀rọ̀ Awíkonko ti sọ̀rọ̀ lórí ẹ̀sìn sẹ́yìn. Nígbà tí mo wá ṣèwádìí mi jìnlẹ̀jìnlẹ̀ ni mo wá rí pé ẹ ń bá gbẹ̀sìn lórí ọ̀sẹ̀ lọ́hùn. Mo ti sọ̀rọ̀ ẹ̀sìn sọ́ọ̀tún, mo ti sọ sósì, mo sọ ti Mùsùlùmí, mo sọ ti Kìrìsìtẹ́nì. Mo wá rí pé kò sí ẹni tí ó ya ẹ̀sìn ya àwọn ìran wa tá a wà yìí, kò sẹ́ni tí ó ya ẹ̀sìn ya, including my own family. Ṣé ẹ gbàgbé inú ilé wa prophet, pastor, apostle, evangelist ń lókun lé wa. Èmi nìkan mo dá yàtọ̀. So ilé onígbàgbọ́ wọn bí mi sí. Majority wa tá a lẹ́nu bébébé lórí ìtàkùn ayélujára lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ilé onígbàgbọ́ wọn bí wa sí.
ta lọ́lọ́run inú ẹ̀sìn Islam wọ́n bí sí. Ọba Solomoni inú ẹ̀sìn Kristẹni wọ́n bí sí. MS Baba inú ẹ̀sìn Islam wọ́n bí sí. Kí ló fà á? Tá wá jáde against ẹ̀sìn yẹn lọ́sàn gangan ó túmọ̀ sí pé a ti wádìí ìjìnlẹ̀ nínú ẹ̀. A ti mọ̀ fún àti mọ̀ gbè a ti rí húlẹ̀húlẹ̀ àti ti ráṣírí ẹ̀. Lérò kan ti wá àwa wò wípé ẹni tó bá dìde kó jáde fún ìgbàlẹ̀ lòmíràn tí Bíbélì sọ kò sọ̀rọ̀ nípa Christianity o, kò sọ̀rọ̀ nípa Christianity. Ní tí Bíbélì sọ ni wípé ẹni tójú ẹ̀ bá ti là kó gbìyànjú láti la ojú others. Iyì rẹ̀ ṣíṣí nǹkan gbìyànjú láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ṣí sí. Mo wá gbìyànjú agbára mi, mo rí pé àwọn tí mo sọ pé kí iye wọn ó ṣí àwọn ganan tó ń gbógun tì mí. Ìjà tá a wí pọ̀, oríṣiríṣi àwọn èèyàn ló máa DM mi n bá ti parí ètò eléyìí. Mr. Awikonko ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn o, ṣùgbọ́n pàwọn tá ń tẹ̀lé àwa tá a jó lólùfẹ́ yín ẹlẹ́sìn ni wá lágbára Ọlọ́run, gbogbo aláṣẹ ẹ̀sìn wa láṣẹ yege. Ibẹ̀ náà ni mò ń gbà kí gbogbo mùsùlùmí àgbáyé pé ẹ kú oṣù Ramadan. Láàdá tí ń bẹ nínú ẹ̀ lọ́lọ́run ó ṣe fún wa. Láàdá tí ń bẹ nínú ẹ̀ lọ́lọ́run ó fún wa. Èrè téèyàn máa ń jẹ láti di Ramadan Ọlọ́run jẹ́ ká jẹ. Bákan náà mo kí gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn Jésù Kristi. Àsìkò Lẹ́ǹtì la wà yìí, ọdún tá a wà yìí special. Ọdún yìí làkọ́kọ́ nínú ìgbà tí mo ti délé ayé tàbí tí mo ti gbọ́njú tí mo ti ń gbọ́ nípa àwẹ̀ pé Christian àti Muslim wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ kan náà. Christian àti Muslim ò kí ń sábà bẹ̀rẹ̀ lóṣù kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ńgbà tó yá wọ́n ṣe lóṣù kan náà ṣùgbọ́n pé wọ́n bẹ̀rẹ̀ ní the same day. Ilé ìlà àkọ́kọ́. Having said that, ó túmọ̀ sí pé Ọlọ́run ní nǹkan tó fẹ́ fi ṣe. Ẹ má gbàgbé o, kò sí nǹkan tá a fẹ́ ṣe láyé tá a lè mú tàdúrà sẹ́yìn. Ẹja fèlè yùn sọ́jọ́ mi. Ìjà àjàkú akátá láàrin ta ni Ọlọ́run. Ẹ dákun ẹ̀yin tẹ́ bá mọ̀ ta lọ Ọlọ́run. Ẹ bá ń sẹ́ndì, ẹ bá ń jẹ́ kíkiní ìdọ́dọ̀ ẹ̀yin tẹ́ bá mọ̀ Ọba Solomoni. Yóò wù mí káwọn méjèèjì ó wò mí live. One, I love them both. Mo fọlọ́run búra. Ìdí ni wípé èmi ò lólódì nínú agbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo fọlọ́run búra. Kò sẹ́ni tí mo kórìíra nínú agbo sọ̀rọ̀sọ̀rọ̀. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ pátápátá. Àbùkù ara mi kan ni pé mi ò kí ń wo nǹkan tẹ́lòmíì ń ṣe. Kennedy, èmi gangan bísí kọjá wípé n ò tí ì parí iṣẹ́ ẹ tíwájú mi. Why will I wash others? Ṣùgbọ́n kò sí bá a ṣe ní come across iṣẹ́ ara wa àfi tá a bá scroll lórí social media, àfi tá a bá ń parọ́ tanra wa lókù. Bí ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn tí mo pe Ọba Solomoni, ọ̀rọ̀ kan ni mo fẹ́ kájọ discuss lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni. Mo sáré pé oríṣiríṣi àwọn èèyàn máa ń ṣe program pẹ̀lú ẹ̀. That will be the first time in my life. Mo bá sọ̀rọ̀. Response ẹ̀ kò wá accommodating. After mentioning my name, mo béèrè lọ́wọ́ Ọba Solomoni pé sọ́mọ̀ mi. Ó ní mo gbórúkọ yẹn rí. Ó dàbí pé mo gbórúkọ yẹn rí. Wẹ́ Yorùbá ní ọ̀tẹ̀ níjẹ́ ìlú ń pè ọ́. Gbogbo wa la lórúkọ. Èèyàn kan ò lè mọ gbogbo èèyàn tán o, gbogbo èèyàn ò sì lè mọ èèyàn kan tán. Mo máa fẹ́ kí kálukú wa ká mélé èèyàn dání because ọ̀pọ̀lọpọ̀ wa máa ń popular lábẹ́ ilé tá a máa fọkàn sí pé mo ti popular, àwọn èèyàn ti mọ̀ mí. Meanwhile, àwọn èèyàn ò tí ì mọ̀ o. Ní mo jẹ́ ká introduce ara wa every time tá a bá dórí program. Ó kọ́ mi ní Àkàndá Ọ̀rọ̀ Awikonko. Fẹ́ni tó ẹ̀sẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́, a majority ló máa ẹ̀sẹ̀ mọ̀ mí for the first time lónìí. Ní ẹ̀sẹ̀ máa rí mi for the first time lónìí. Ní ẹ̀sẹ̀ máa wò mí for the first time lónìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń gbóko Awikonko tẹ́lẹ̀. Ṣùgbọ́n òní ni wọ́n ẹ̀sẹ̀ wò mí. Bóyá torí pé wọ́n jó lólùfẹ́ ta lọ́lọ́run. Bóyá torí pé wọ́n jó lólùfẹ́ Ọba Solomoni. Wọ́n wá wò ó pé arákùnrin tó fẹ́ sọ̀rọ̀ nípa Ọba Solomoni, tó tọ́pìkì program ní Ọba Solomoni, kí ló fẹ́ sọ nípa Ọba Solomoni, wọ́n ó ti lọ sọ fún ọba ẹnìkan fẹ́ sọ̀rọ̀ nípa yín. Ṣé ẹ̀mọ́ tán pè l'Awikonko wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa yín, ẹja lọ wò ká gbọ́n tó bá sọ bọ̀. So ìmọ̀ rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Àwọn èèyàn kan jó lólùfẹ́ Paso, àwọn kan jẹ́ ti Saheed Òṣùpá. Ẹni tí iye rẹ̀ bá sí tọpọlọ rẹ̀ pé yóò mọ̀ wípé àti Paso àti Saheed Òṣùpá akọ́ṣẹ́ làwọn méjèèjì ń ṣe. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa wà ní the same generation pẹ̀lú wọn. Aláǹfààní àti rí wọn. Both of them, they are doing great. They are doing nothing but great.
Saheed Òṣùpá ọba orin, Wàsíù Àlàbí Pasuma ọba orin lọ́dọ̀ tèmi. Ẹni tí ń sọ Yorùbá nìkan kọ́ ní ń kọrin, gbogbo ẹni tí ń kọrin pátápátá ohun kan ni wọ́n fi ń kọrin, composition kan ni wọ́n ń, inspiration kan ni wọ́n ń lò, composition kan ni wọ́n fi ń compose ní tí wọ́n ń ṣe. That means they are all doing great job. Ní Yorùbá fi máa ń sọ wípé ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ní ṣe ẹjẹ́ akíkáyìn. Anybody tó lè dúró sí gbangba mú microphone dání níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti sọ̀rọ̀ tàbí láti kọrin ẹjẹ́ akíkáyìn. Ọ̀pọ̀lọpọ̀ tó bá jáde ẹsẹ̀ rẹ̀ ọmọ kọ́lẹ̀ ni. So pẹ̀lú eléyìí ó jẹ́ kí n gbóṣù bàràbàǹdẹ̀ fún Tani Olohun àti Ọba Solomoni. Àwọn àtẹ̀yìn àwọn wá bára wọn jà, ọmọ ní tí ṣokùnfà rẹ̀. Àwọn méjèèjì ń jà, kí ló fàjà wọn? Ìjà táwọn méjèèjì ń jà, ìjà tí ò lè dá lẹ́ni, ìjà táwọn méjèèjì ó parí ni. Ṣùgbọ́n kí ló fàjà? Tá ń jẹ̀bi tá ń jàre. Ìwo ló yẹ ká sọ sí ń bẹ̀, wo ni ó yẹ ká sọ sí ń bẹ̀? Ẹ mọ̀ mí, Àkàndọ̀rọ̀ Awíkonko lójú kọ́ tèmi. Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀, màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí baba ńlá baba ọlọ́rọ̀ ṣe. Èmi ò kì í sọ̀rọ̀ fún friendship tàbí kéèyàn ò lè fẹ́ràn mi. I will always say it as it is and I will always say the truth. Tàbí kí n sọ wípé màá sọ bí nǹkan ṣe kọ ìhà sí mi, ìhà tí nǹkan kọ sí mi ni mo ṣe máa sọ. I will never use sentiment. Okay o, mo pe Ọba Solomoni báyìí ló ṣe sí mi, bó ṣe rí lọ́kàn mi ni mo ti sọ yẹn. Eléyìí ò ti lọ, sentiment ò sí ń bẹ̀ mọ́. Mo fi Ọlọ́run Elédùmarè búra, I don't do anything with sentiment. Ìhà tí nǹkan bá kọ sí mi ni mo fi máa wà sentimental gbà mí, mo máa wà sentimental gbà mí. Tọ́rọ̀ bá ti jẹ mọ́ Ilé Ifẹ̀ àtọ̀ọ̀ni, ǹfẹ́ mọ n tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ tàbí n tọ́ ni ó ṣe tí mi ò fi ní lórí eléyìí, mo máa wà sentimental. Now kí n má gbàsìkò yín, mo wá wo àwọn nǹkan tí àwọn méjèèjì ṣe. Mo rí pé ọ̀rọ̀ wà ń bẹ̀, ọ̀tún rí wí òsèré sọ. Ṣùgbọ́n òye kan tí mo fẹ́ jẹ́ kó yé gbogbo wa ni pé nobody can control anybody on this earth, on this surface of earth. Nobody can control anybody. Ṣùgbọ́n gbogbo wa máa ń ní ìtara, a máa ń gbarata láwọn àsìkò kan. Kí ni máa ń jẹ́ ká gbarata? Ni pé lóòótọ́ n tó somidan tó ibọ́lẹ̀ kẹta ńlọ́sẹ̀ tí ò rówó rà, ṣùgbọ́n wọ́n ní ó ṣe mérí làgbébọ̀ adìẹ fẹ́ráwòdì tó fẹ́rẹ́ gé. Bàbá bí nǹkan bá ṣe wá rí tàbá àlà nǹkan kọjá rí, a kì í fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́lòmíì. Bàbá wa rẹ̀ ni tó fojú ọwọ́ ṣiṣẹ́ tó fẹ̀yìn ọwọ́ dànù, ìmọ̀ ń dunni. Torí mi àtẹ̀yìn mọ bíṣẹ́ ṣe dùn láti ṣe sí, ká má sọ kejì, bówó ṣe dùn láti rí sí, ká má sọ kejì, kéèyàn tó wá dáwó sí gbọ́-àtù. Ọ̀nà wo la fi dáwó sí gbọ́-àtù? Náà ni pé bàbá kówó lérí òwò kan tá a rèrè jẹ, lọ́kàn wá fọkàn sí pa dáwó sí gbọ́-àtù. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín gba owó lọ́wọ́ wa. Ẹ má ti màmàjá tá sọ wípé kí wọ́n fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín gbowó lọ́wọ́ wa, ìmọ̀ ń dùn wá. Bí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ fún wa, n ta máa ń sábà sọ fún wọn ni pé ọ̀kánjúà ojú kòkòrò ńlọ́fà o tán fi lè lù ọ́ jìbìtì o. Because èmi á máa sọ màsìmọ̀ tẹnumọ́, ẹni tí yóò gbà mí yóò múra o, ẹni tí ó lù mí jìbìtì yóò múra. Now ìdíwò lẹ́ẹ̀ fi lè lù mí jìbìtì ni pé mi ò wá sógún dogójì, mi ò wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín láti lówó, mi ò sì fẹ́ jẹ nǹkan tí mi ò ṣe. Mo nígbàgbọ́ nínú wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì, mi ò nígbàgbọ́ nínú kìtìkìtì wẹ́lo. Because mi ò pera mi ní tí wọn jẹ́, mi ò sì lé nǹkan tẹ́lẹ̀ nìkan jẹ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́lọ́run bá ṣe dá mi ni mo ṣe nígbàgbọ́ nínú ẹ̀. Mo nígbàgbọ́ tó bọ́lọ́run tó dá mi pẹ̀lú ìdí kan, yóò sustain mi pẹ̀lú ìdí kan. So I always appreciate God fún oore ọ̀fẹ́ tó fún mi. Mi ìwẹ̀ tó wà lókè kí n máa fi sáré. I don't think I always look people at the top. Ẹni tó bá wà lókè tí mo fẹ́ wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Kì í ṣe láti ní tán ní tí mo bá ní nìkan ni máa ń tẹ́ mi lọ́rùn. Ẹ má jẹ́ kí àkàwé mi kó pọ̀ jù. Don't let me bore you with too much talk. Ẹ jẹ́ n lọ sàn sórí àwọn fídíò yẹn pàápàá ká lè tètè kú ń bẹ̀. Mo wádìí kí ló fa gbogbo àwọn nǹkan yìí. Mo rí wípé
àwọn méjèèjì ló sọ̀rọ̀ sínú fídíò ṣùgbọ́n fídíò ọba Solomoni ní kọ̀kọ́ play ó possible kẹ́ ti come across ẹ̀ ẹ̀ sì lè má ti come across ẹ̀. bí ó ṣe wà yín nísìn gbogbo àwọn tó yapa lẹ́ni wípé kìrìsìtẹ́nì ò dáa mùsùlùmí ò dáa gbogbo ẹ̀ tó yapa lẹ́ni torí wípé ẹ ò rí jẹ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ni torí mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n láǹtì òtítọ́ lè níjà fún bẹ́ẹ̀ ṣe wà yín nísìn tí Ọlọ́run bá gbé yín sí pòṣíṣàn Adébóyè tẹ́ bá wà ní pòṣíṣàn Adébóyè ẹ ní sọkọtẹ́ sọ yìí bẹ́ẹ̀ ṣe wà yín nísìn tí Ọlọ́run bá gbé yín sí. ẹ má jà bẹ̀rẹ̀ ń bẹ̀ o ẹ já bẹ̀rẹ̀ ń bí. nǹkan tí o rí tí o débẹ̀ tí o witness wà bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ kí n sáré. now lẹ́yìn ìgbà tí Ta Lọ́lọ́run ṣe fídíò tẹ̀ response ọba Solomoni ni mo kọ́ máa play then àwa ẹsẹ̀ padà bọ̀ kí ló bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí gan. ọba Solomoni o ó fẹ́ gbá yín ní o kí Ṣàngó fọ́ ojú yín dànù tí ọba Solomoni tó bá pẹ́ yín lọ́pọ̀ọ́rọ́ ni ẹ máa lọ dá owó ọba Solomoni ẹ jẹ́ ká set ẹ up irọ́ tó ń pa yìí ẹ jẹ́ ká tà sí rí ẹ má dẹ ẹnìkan síwájú ẹ lú ọba báwo lẹ ti lè mú wa lọ síbi tẹ́ ń lọ yẹn wọn sọ pé 1 million mo fẹ́ gbà ẹ fún mi ní 1 million yẹn kẹtù lè lọ síbi tẹ́ ń lọ yìí kọ́ ẹ máa ní 10 million sákàǹtì o ẹ máa ṣe tutù ẹ máa ṣe gbá ẹ máa ṣàwò. now n tí ọba Solomoni ń gbìyànjú àti sọ́ńbì ni pé òun gbá research lóríṣiríṣi ọ̀nà owó làwọn èèyàn fi bọ́ kúrò níṣòro òun ti wá rìnà débi ilẹ̀ gbé lójú òun ti bá àwọn àlùjànnú pàdé òun sì ti mọ ibi táwọn àlùjànnú bá ibi táwọn ayé wà tán gúnlẹ̀ sí bóyá lórí omi ní Lẹ́kí bóyá nínú igbó ní Ẹ̀pẹ́ bóyá lọ́nà Ògìjò bóyá lọ́nà Àjà ó possible anywhere àlèyàn ti lè ṣe hàn pé gbogbo àwọn àjẹ́ ti kúrò láàrin ìgboro wọ́n ti kúrò nìbàdàn wọ́n ti kúrò nífẹ̀ẹ́ wọ́n ti kúrò lọ́yọ̀ọ́ wọ́n ti kúrò lẹ́kọ̀ọ́ so inú igbó tòsí Lẹ́kí yẹn lọ́dàbẹ̀ nípa àwọn àjẹ́ wà báyìí tàbí lórí omi òkun ńbẹ̀ náà ti ń ṣèpàdé ọba Solomoni ti kan bí tílẹ̀ gbé lójú ó ti bá wọn pàdé ńbẹ̀ so wá ń tẹ̀lé láti máa sọ fẹ́yìn èèyàn wípé now ńgbà tọ́ba tí Ta Lọ́lọ́run ṣètò yẹn ó wá ń tẹ̀lé láti máa sọ fún Ta Lọ́lọ́run wípé ìwọ Ta Lọ́lọ́run ká lórí ẹ pé ni àtàwọn èèyàn míì tó ń bú òun tọpọlọ yín bá pé ńgbà tó ń sọ pé òun rí kinní kan òun sọ pé náà ń jó lórí omi nìyẹn eru ẹ̀ ló yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ òun ní tó yẹ kẹ́ ẹ ṣe ni pé kó wọn ṣáàjì yín pé ẹ san yìí báyìí o kẹ́ wá sọ pé ẹ fẹ́ wò bóyá òótọ́ ni tó ń rí tàbí òótọ́ ni tó ń sọ tàbí àríìrí sọ ló ń sọ then ẹ sanwó òun sọ pé iye báyìí lòun gbà lọ́wọ́ yín ẹ wàá sanwó fóun òun wàá mú yín lọ síbi tí iná gbé ń jó lórí omi ńgbà tẹ́ ẹ bá wá sanwó nǹkan ẹ wá gbọ́dọ̀ rí dájú pé ẹ mówó dání ẹ lówó lápò kẹ́ má bàa pàdé kú òjijì o torí pé ẹni tí ń wá fàwọn wòfò lọ́rọ̀ yín o ọ̀nà wo ló fi jẹ́ bẹ́ẹ̀ owó tẹ́ ẹ fi ṣiṣẹ́ ti gbọ́dọ̀ mú dání ẹ sì gbọ́dọ̀ ní specific amount lọ́wọ́ tẹ́ ẹ fi gbọ́dọ̀ ṣiṣẹ́ orí ibi tí Ta Lọ́lọ́run ti wọlé nìyẹn. now ẹja gbọ́ ọba Solomoni síwájú sí kọ́mọ́dàbí ẹni pa ayọ̀rọ̀ nínú ẹ̀ mọ́rọ̀. tàbádẹ́ wa débẹ̀ ètùtù báyìí kẹsẹ̀ gbogbo ẹ̀ sí gbogbo kọ́ tí bá sọ pé kẹsẹ̀ ẹ̀ sí ẹ bá wá débẹ̀ tí ẹ bá wá rí kọ́ tí mo ń sọ. ètùtù tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe gbogbo nǹkan tí mo bá sọ pé kẹ́ ẹ ṣe ẹ ṣe bó bá ní ẹbọ pátá ní ẹbọ o. ẹ sì wá padà wá ẹ ti lè gbé rìkọ́dù sínú àpò yín ẹ mọ bó ṣe ṣe fẹsitigéètì ẹ̀yin tó jẹ́ pé ẹ̀rìn dìngàn èèyàn kan sọ pé òun máa kíní kan ẹ máa tọpinpin yẹn ẹ máa dẹ ènìyàn sí kó lọ wo kíní yẹn wá. who is this people sef ẹ lọ́pọlọ ẹ kàwé ni ẹ mọ bó ṣe dẹ èèyàn ni èèyàn kan sọ pé òun mọ kíní kan nǹkan táwọn òyìnbó máa ń ṣe ni so when you say that you know something wọ́n investigate yẹ wọ́n dẹ èèyàn kan kò sí oṣù tó sọ pé fẹ́ gbà máa fún ẹ to know the reality of that things tó bá délé wàá wá jíṣẹ́ fún wọn pé nǹkan tí wọ́n ní sọ reality ni o wọ́n ní ọ̀sẹ̀rẹ̀ o nígbà tó bá ti wá délé tó bá ti wá sọ fún wọn àbúgbà tó sọ fún ìwà tó kó wọn wá. now ìbéèrè àkọ́kọ́ lọ́wọ́ ọba Solomoni tí wọ́n bá láǹfààní àti máa gbọ́ mi ń bì tán bá ń wò mí mo sì mọ̀ pé òun náà ó padà wò mí lẹ́yìn tí n bá parí ètò yìí my first question ni pé nígbà tó ti rí ibi ilẹ̀ gbé lójú tó yẹ pé gbogbo tó bá fẹ́ lòun rí ń bẹ̀ àwọn ò ní láti sọ fáwa tó kù ìwọ máa jẹ mọ̀lẹ́ lọ ń bẹ̀ tó bá jẹ́ pé èèyàn máa make owó ń bẹ̀ ni ìwọ make owó kó di billionaire ń bẹ̀ ẹni tá a fẹ́ mú lọ síbẹ̀ kò ní láti kọ́kọ́ sanwó kó tó di pa mú lọ bó bá lọ ilé babaláwo wọ́n lè sọ pé kó o fi owó kó o bá ifá ní gbólóhùn bóyá kó o sọ̀rọ̀ sówó tàbí kó o sọ̀rọ̀ kì í ṣe pé wọ́n máa charge níye kan wọ́n á ní ọ̀tọ́ bà kò kó mú owó tó bá jọjú
kó fi bá Fá ní gbólóhùn. Àwọn ibì kan dẹ̀dẹ̀ wà tó jẹ́ pé ọ̀pẹ̀lẹ̀ wọn ò kò lé ọ lọ́wọ́ pé kó fi bá Fá ní gbólóhùn. Then lẹ́yìn ẹ̀ babaláwo tó bá gbọ́ Fá yanranyanran kì í béèrè owó sílẹ̀. Wọ́n á ní tí n táwọn fẹ́ ṣe fún ọ yìí bá jẹ́ kó wá fẹ̀mí ìmoore hàn. Now ńgbà tá a ti wá ń charge èèyàn kó tó di pa fẹ́ lọ yìí àmọ́ nú gbó orúnmọlẹ̀ tá à ń lọ bínú gbó Olódùmarè sí ni bínú gbó Elégbèje sí ni tí wọ́n mú wa lọ àmọ́ rú ohun tí ń bẹ ń bẹ̀ àmọ́ táwọn sọ pé wọ́n gbà bó bá jẹ́ pé 2 million ní bẹ́nu àkáǹtì tí wọ́n gbó orúnmọlẹ̀ ń béèrè 10 million naira tẹ̀sí ní tá a bá ṣe òun tọ̀ wọ́n jọ lọ ní pè. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá ìtàkùn ayélujára mu kò wọ́ tiẹ̀. So gbogbo nǹkan tá à ń ṣe nísìnyí a ti tọ́ọ̀nù social media to another thing. You can do your business there. Ọba Solomoni ń tọ́sẹ̀ lórí social media. Kò sẹ́ni tó lè doubt ẹ̀. O lè gbá research nípa ìṣègùn ìbílẹ̀. O lè gbá research nípa ètò àdúrà. O lè ṣe ọṣẹ fún yàn kó bá ẹlẹ́dọ̀ onítọ̀hún pàdé. Kódà iṣẹ́ tó yẹ kó ṣe. I think that should be enough. Dan aláǹwá láǹjànú káàkiri yìí àwọn àǹjànú ọ̀hún kọ́ kí ló tẹ̀ bá wa rìkọ́ọ̀dù wọn ká tiẹ̀ rójú àǹjànú for the first time. Ká mọ báwọn àǹjànú ṣe máa ń rí ṣé wọ́n máa ń dúdú ni ṣé wọ́n máa ẹ mọ́ pàmí lẹ́rìn jáde à ṣé wọ́n máa ń dúdú ni àbí wọ́n máa ń pupa. So oore tí Ọba Solomoni ọba ṣe fún àwa lélẹ́yìí kán bá wa mú kámẹ́rà lọ ìjọ ọdún bá ń lọ sọ́dọ̀ àwọn ìyá àwọn ayé gbogbo ẹ̀yin ayé o mo fẹ́ fi hàn àwọn èèyàn o kí àwọn èèyàn ó lè bá bẹ̀rù yín díẹ̀ sí o ẹ gbójú dúró ẹ jẹ́ kí n ya fọ́tò yín kí n mú snap yín o kí n fi hàn àwọn ayé o so that ojú yín gan yóò lè máa pe àwọn èèyàn wá torí mi ò mọ táwọn ìyá gangan ṣe ń nugbó sójú ọ̀pá wọn ni òrùn ọ̀pá wọn ni kí làwọn wá nu aginjù mi ò dẹ̀ fẹ́ rẹ́rìn pẹ̀lú ní tí mo fẹ́ sọ yìí because mo fẹ́ sọ tọ̀rọ̀ mo fẹ́ kanjú abẹ́ǹkó so kí ló dé táwọn ìyá tó jẹ́ pé nu gbó ni wọ́n lọ wà gbogbo àwọn tí wọ́n wá ń di ọ̀gẹ̀dẹ̀ pátápátá àárín wọn ń di ọ̀gẹ̀dẹ̀ mọ́ gbogbo ọ̀gẹ̀dẹ̀ láti gé kúrò ṣùgbọ́n àwọn tí Ọba Solomoni ṣẹ̀ṣẹ̀ discover wọ́n dàbí pé àwọn aráalé Mary Magdalene ni wọ́n ok ẹ̀já gbọ́ síwájú díẹ̀ sí. ìdámẹ́wàá tẹ́fẹ́ lọ máa sọ ní ṣọ́ọ̀ṣì yẹn èmi ló máa gbà lọ́wọ́ yín. ìdámẹ́wàá tẹ́fẹ́ lọ máa san ní ṣọ́ọ̀ṣì yẹn èmi ló máa gbà lọ́wọ́ yín to the best of my understanding and to God who made me ta lọ́lọ́run ò jẹ̀bi Ọba Solomoni ò jẹ̀bi àwọn èèyàn tí ń pe oríṣiríṣi àwọn èèyàn ńlọ jẹ̀bi àwọn èèyàn tí ń wá tí wọn ò sọnù káàkiri ńlọ jẹ̀bi o àwọn èèyàn tí ń sunkún lọ sọ́dọ̀ àwọn èèyàn ńlọ jẹ̀bi because ẹni tí yóò daṣọ àrán bọni lọ́rùn fìlà orí ẹ̀ láàkọ́kọ́ wò ẹni tí yóò ṣe nǹkan fún ni tí yóò ṣiṣẹ́ tí yóò tán sọ̀rọ̀ ẹni tí yóò mú ìgbé ayé ìdẹ̀rùn bálé ayé èèyàn tí yóò sọ̀fù problem èèyàn ẹja kọ́kọ́ wárú wọn dáadáa ṣáwọn gangan solve problem ilé ayé wọn ṣé problem ilé ayé wọn ti solve ṣé wọ́n normal ṣé wọ́n wà with their sanity because ọ̀pọ̀lọpọ̀ tá à ń lọ sábà ni wọn ò ní ọpọlọ tó wa wọn ò ní làákàyè tó wa honestly no Ọba Solomoni ò jẹ̀bi o ìbùkún ni fún ẹni tó fọ̀bọ lọ̀yàn ìgbé ni fún ẹni tó gbà á bọ́ba Solomoni bá jẹ̀bi máa sọ fún yín tó bá máa jẹ̀bi ọ̀nà tí ó fi jẹ̀bi ni pé ká ló drag anybody wá sọ́dọ̀ rẹ̀ anybody can advertise anything ó wà lọ́wọ́ discretion ẹ ó wà lọ́wọ́ ọpọlọ ẹ oríṣiríṣi àwọn èèyàn ti tọṣẹ lórí social media and people are patronizing them wọn ò mọ̀ pé lẹ́yìn tí wọ́n ń tà ṣé wọ́n mọ̀ dojúdojú kí n tó lọ sọ́dọ̀ èèyàn pé kó wá ṣe nǹkan fún mi àyọ́ perform miracle lójú mi o rí miracle tí ń fojú rí lójú ẹsẹ̀ ó ń tàn ó perform ẹ̀ kì í ṣe pé kó sọ fún mi pé kí n lọ lò ná irọ́ o ẹ kọ́kọ́ dán wò lójú mi sẹ́ ẹ ní sògùn ayẹta fún mi kẹ́ ẹ má kọ́kọ́ gbé sọmọ yín lọ́rùn kẹ́ kọ́kọ́ yìn ná wọ́n ń tẹ̀sí ẹ̀ lọ́rùn ewúrẹ́ kẹ̀ láà fún kínní wọ́n ń tẹ̀sí ẹ̀ lọ́rùn ajá kẹ̀ fún kínní ẹ tẹ̀sí ẹ̀ lọ́rùn ọmọ yín ẹ gbé sọ́rùn ọmọ yín ẹ dojú ìbọn kọ́ ìgbà náà ni màá tó gbà wípé ògùn yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní òṣìṣẹ́ lọ́rùn ewúrẹ́ tí ò ní iṣẹ́ lọ́rùn èèyàn wọ́n ti mọ̀ pé ò lè gbára dúró kán dojú ìbọn kọ́ wọn ni bọ́kàn ò bá balẹ̀ já tẹ̀sẹ̀ lára ewúrẹ́ wọ́n bá tẹ̀sẹ̀ lára ewúrẹ́ ni ó bá iṣẹ́ lójú ẹ̀ ni wọ́n náà bá gbẹ́kẹ̀lé stray bullet ẹyọ kan ní ó kọjá létí ẹ̀ lásán
ọjọ́ lọ́ọ̀ ní pé so like I said ọba Solomoni ò jẹ̀bi majority àwọn tí ta lọ́lọ́ ń pè sákìyèsí pé kí wọ́n ṣọ́ra fọ́ba Solomoni o jìbìtì ní ń lù o fọwọ́ kínní kan ni o yóò dá wọn yóò lù wọ́n jìbìtì ni yóò ṣe kínní kan o gbogbo nǹkan tọ́ba Solomoni wá ń sọ yìí kí ló fara pẹ́ kó fara pẹ́ nǹkan méjì ju jìbìtì lọ ẹja bára wa sọ ilé tí jòdòdó ọ̀rọ̀ reality làwọ̀ sọ òye yé mi pé ọba Solomoni lè rí kínní kó pòun fẹ́ fèsì wàhálà tó bá sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀dọ̀ làwọn lè má fún lésì. My own is to say just one thing. This one program lásán ni mo fẹ́ ṣe lórí issue àwọn méjèèjì. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń send message sí mi rí ta lọ́lọ́run gẹ́gẹ́ bí aláṣejù. Ngbà tẹ́ wá ń sọ pé ká lóhun ta lọ́lọ́run pé kọ́ mẹ́nu dúró kó ṣe kinní kan kó lias pẹ̀lú ọba Solomoni kó unite pẹ̀lú ẹ̀ kó bá sọ̀rọ̀ underground. No now. Tẹ́ bá nífẹ̀ẹ́ èèyàn differently. Approach wọn differently. We have different nature. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀tọ̀ ní nǹkan tẹ́mi lè gbà ọ̀tọ̀ ní títa lọ́lọ́run lè gbà mọ̀ kálukú fún wa rẹ̀ mọ̀ kálukú fún tó lè gbà wá wò pé cost ẹni fight fún sọ́wọ́ ti àbí ọ̀wọ́ ti ẹ̀ ìjà àwọn èèyàn ní ta lọ́lọ́run gbé o ìjà aráàlú ní ta lọ́lọ́run gbé brother mi ọba Solomoni ti sọ social media dey business of anyhow as far as I'm concerned Mr. Mr. Joy Ayo. Okay. Bóyá Madam Joy Ayo. God bless you. God bless you, ma. Mi ní wáyé. She understand. Now, ọba Solomoni, with due respect, brother me, God has given you a lot of grace and opportunity. It is not by grammar, but by grace. Ọlọ́run ní wọ́n ṣàánú fẹ́ni tí wọ́n ṣàánú fún ó wà nínú àwọn tọ́lọ́run ṣàlẹ́sà tọ́lọ́run ṣàánú fún. I heard about you for the first time in 2021 nígbà tí wọ́n arrest mi gbà yẹn tán remand mi gbà yẹn. Mọ́mì mi kan láti California ló pè mí ń gbé káàbọ̀ Awikonko ọmọkùnrin kan wá jáde nísìnyí ọba Solomoni lórúkọ ẹ̀ òun gangan làbá máa pè ní Awikonko the second kò tíjú ẹnì kankan kò bẹ̀rù ẹnì kankan kò sí nǹkan tí ò lè ṣe. Màmá yẹn náà ló wá sọ fún mi pé ó dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ o kò dẹ̀ sọ báàdì nípa ẹ o ó dẹ̀ sọ̀rọ̀ tó dáa nípa ẹ o. I was like ẹni so then mo wá lọ wo àwọn programs ẹ mo wá ní ọ̀rọ̀ tí mo sọ ń jọ́ náà mo fẹ́ sọ lénìí mo wá ní pé ẹni yìí dẹ̀ dá wà very very intelligent ṣùgbọ́n kí ló piss me off kúrò lọ́dọ̀ ọba Solomoni ní ọ̀rọ̀ lókólóbò Yorùbá kórìíra kéèyàn máa dẹnu dé ojú ara ọkùnrin àti ojú ara obìnrin a nígbàgbọ́ pé ìkọ́kùkọ́ là ń káwọn ọmọ wa and again àfi àpẹẹrẹ lélẹ̀ fáwọn ọmọ and kò sí nínú ẹ́tìkì broadcasting train broadcaster lèmi ó yàtọ̀ sí pé fóònù sọ bí di sọ̀rọ̀sọ̀rọ̀ èèwọ̀ ni fún wa láti dárúkọ nǹkan ọmọkùnrin àti nǹkan ọmọkùnrin lórí rédíò lórí tẹlifíṣàn ká dá pé ní nǹkan ọmọkùnrin náà lápè bàbá fẹ́ sọ tóbìnrin nǹkan ọmọbìnrin tàbójú ìyá mọ̀ pó kò sẹ́ni tí ó dárúkọ tàyà yàtọ̀ só ń jẹ ọmọ àbáwọn ìbejì nǹkan bàbá ti ṣàpèjúwe rẹ̀ àwọn tá à ń bá sọ̀rọ̀ yóò ti yé wọn. So mo rí i pé gbogbo àwọn nǹkan tó ń sọ èpè oríṣiríṣi nǹkan mo wá ní ẹni yóò ṣe dáadáa philosopher lèmi I am a realist and I will say it as it is mo ní ṣùgbọ́n tí ń ṣe yìí kọ̀ lọ títí torí mi ò rí gẹ́gẹ́ bí ẹni tó ní foundation anybody mo rí pé àwọn èèyàn kan lè rò pé ó ń jowó ẹni kò síbì kankan tẹ́nìyàn kan ti ń jowó ẹni kankan Ọlọ́run dá gbogbo wa pẹ̀lú níta fẹ́ jẹ àti níta fẹ́ jẹ òǹbẹ látẹ̀lẹ́wọ́ wa ìṣesí èmi àtọba Solomoni ò papọ̀ ìrìn àjò ayé wọ ò papọ̀ kò jọ ti ta lọ́lọ́run ẹnì kankan nu wọ ò papọ̀ mẹ́nì kankan ṣùgbọ́n ṣé ẹ fẹ́ ká bára wa sòótọ́ ká mọ bára wa sòótọ́ ọ̀rọ̀ ni àbí ká mọ parọ́ fúnra wa gbólóhùn tí mo sọ ń gbà náà ni pé mo ní well I love him I like him but àwọn nǹkan tí ń ṣe ọ̀lọ́ títí gbogbo àwọn tí ń dárúkọ lókólóbò lórí ìtàkùn ayélujára wọ́n fi ní followers wọ́n fi ní kinní kan wọ́n fi ní fame but where are they now gbogbo wọn náà ni mo sọ pé kò lọ títí ṣùgbọ́n because ngbàtẹ́ wá sọ pé ẹ̀yin ọkọ ẹ máa fáyàwó yín ní kinní dáadáa ẹ máa fálẹ́pọ̀n dáadáa ẹ̀yin ìyàwó ẹ máa gbé dìdó ẹ máa lápléètì ẹ máa ṣe gbá wọ́n sọ tán ẹ máa sọ tán
ẹ sọ tán ìjọkíjọ tẹ bá wá rẹ́dì láti báyé sọ òtítọ́ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tàbọ̀rọ̀ tó nítumọ̀ they won't be able to listen to you. And irú àwọn onírà àwọn òwe lọ̀rọ̀ yín ọ̀jọ̀ jẹ́ àwọn tí ọmọ wò yín wọ́n á jẹ́ èèyàn tó ní same philosophy like you àwọn tó wà intelligent they will be shifting back. Meanwhile ọba Solomoni wà so intelligent ní pé tó bá dá sọ̀rọ̀ ìlú tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ Ọlọ́run fún ní ẹ̀bùn ó níjọ ó láwọn èèyàn nínú ìjọ ojú ayé mi àtẹ̀yìn ló fi convert kó ní Christianity tó níṣẹ̀ṣe lókù tó ń fẹ́ máa ṣe kò sí nǹkan kan nínú Bible ìgbàdógóje èrò wájà òun náà ti lu àwọn ọmọ ìjọ ní jìbìtì rí I have the video here with me. So ó túmọ̀ sí pé bí kéèyàn máa fluctuate kéèyàn máa ta tẹ́tẹ́ èwo ló jẹ èyí ò jẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n pọ̀ lórí social media a lè fẹ́ rú ẹ̀kú lóòótọ́ but kò lọ títí. Whatever you want to do in life make sure you lay a very good foundation. Foundation tí ilé bá wó ó tún foundation build ó tún build ilé mi lé lórí. Ilé ò ní wó nísìnyí káwá sọ pé ẹ jẹ́ ká máa mọ́ lọ wọ́n á ní ẹ kọ́kọ́ wó palẹ̀ ẹ gbọ́ foundation mi bí pìlẹ̀ bá bàjẹ́ kò sí tó lódodo ṣe nìwé mímọ́ sọ. So that was my thought then ni mo sọ pé mo fẹ́ kọ́ bá Solomoni ọgbọ́n mi ń bì yìí tó náà bá lésì tí ó fọ̀ fún mi ó lè fún mi lésì èmi ti sọ tí mo fẹ́ sọ. Are you getting me? Oh, ta lélẹ́yìí Mr. Adéwùmí Bámikọ́lé Adéyẹmí God bless you sir thanks so much sir. Adéwùyí God bless you sir. So ó lè sọ̀rọ̀ sí mi ó lè bú mi because sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọ̀n rẹ̀ gbẹnu ẹ̀fà alágbàfọ̀ but me we always say the reality. Ànọ́bà Solomoni tí mo mọ̀ lánàá tí kìí sọ ní òun náà máa ń sòótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó wá divert kúrò ńbẹ̀ ní mímọ̀ ó ti fìgbà kan sọ pé òun ta mọ́tò oríṣiríṣi nǹkan ló ti ṣe lórí social media which is very very good ṣùgbọ́n ilé pé mo rá ǹjànú mọ wọn bí tá ǹjànú wà ẹ mówó kan wá bẹ́ẹ̀ bá ṣe àrá máa pa kínní kan máa ṣe kínní kan ẹ máa kú ni ìgbàdógóje èrò wájà. Life should not be like that. Gbogbo nǹkan kò gbọdọ̀ jẹ́ lórí owó. Tí n bá lọ́jà tí mo fẹ́ tà lórí ìtàkùn ayélujára fúnra lára mi nìsín ń gbé jáde but you will never see me selling ewé selling egbò because tí n bá tà lọ́la ń ṣẹ̀ṣẹ̀ lọ gbá research ń bẹ̀ ni ká nígbà tí mo ní àkáǹtì oògùn lọ́wọ́ ni ń sọ pé mo fẹ́ sóògùn fún tí ó jẹ́ mo ní ràlẹ̀ àkáǹtì lọ́wọ́ o ṣùgbọ́n kẹ́nìkan kan má béèrè oògùn kankan lọ́wọ́ mi o 100% kẹ́nìkan kan má béèrè oògùn kankan lọ́wọ́ mi o mo ní àkáǹtì lọ́wọ́ mo lákáǹtì oògùn lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé ni ẹ wá gbà á àwọn eléyìí sọ pé ọ̀gẹ́ fún wa mi ò lè fún yín because àwọn eléyìí tí mo trust nígbà yẹn ni bọ̀dá David ti jẹ́ kí n jóná dànù àwọn eléyìí tá a dánwò tó jẹ́ gidi ti náà ń jojo ni mo fi máa ń sọ wípé mo nígbàgbọ́ nínú ògùn nínú ìṣègùn ìbílẹ̀ nínú ògùn than Bíbélì àti Quran sorry to use that language Bible àti Quran ọ̀rọ̀ gidi ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tí fúnni nírètí àwọn ọ̀rọ̀ tó jẹ́ kí a nígbàgbọ́ nínú Ọlọ́run àwọn ọ̀rọ̀ tó mú a dúró ṣinṣin àwọn ọ̀rọ̀ tó ń tọ́ wa sọ́nà ló wà nínú Bible àti Quran ẹ má ṣì mí gbọ́ ṣùgbọ́n there is nothing spiritual attached to Bible and Quran mo lè prove eléyìí $1 kò sí ní tó wà spiritual attached to it why wọ́n print ẹ̀ ní printing press ní now ìwé ni ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀ ní kìmí ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀ ojúlówó ni ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀ wúlò fún gbèsè ayé wa bí bẹ́ẹ̀ kọ́ ayé àwọn èèyàn ìbá ti bàjẹ́ ká ní ò sí Bible láti modulate ká ní ò sí Quran láti control láti guide so àwọn ìwé méjèèjì yẹn wà very very essential but when we are talking about reality I will always go for traditional something than Quran and Bible why òun ni pé látọjọ́ tí mọ́gùn ti ń pààyàn mi ò tí ì rí ibi tán ti ń pe fáyà tó lọ rí mi ò tí ì rí ibi tán ti ń ka útúbà tán ti ń sọ pé ẹ̀rọ hàn tú sí lẹ́nu tó torí ẹ̀ kí mọ́gùn ọmọ pọ́ńtọ̀ ọ̀hún ẹni ó mà ti wáyé ọlọ́dún ìgbẹ́gun ni ó mà ti lọ rẹ̀ àwọn tó bá ṣe mọ́gùn náà ló lè mọ ẹ̀rọ mọ́gùn tán bá fóńtọ̀ ní ẹ̀rọ mọ́gùn yóò sàn lásìkò gbà náà ṣùgbọ́n òye tún yé wa wípé mọ́gùn náà ni ó padà pa complication ni ó padà pa lọ́jọ́ iwájú ó lè rúlà ní moment yẹn ṣùgbọ́n at the end of the day náà ẹ̀mí ń tàn ò ní gùn so gbogbo eléyìí nínú ló jẹ́ pé ó rí lọ́pọ̀lọpọ̀ nǹkan làwa ti dánwò kí n má lọ síbẹ̀ yẹn
ibi tí mò ń lọ ni pé diversion ọba Solomoni ò ní pé whatever tó bá ṣe oríṣiríṣi àwọn èèyàn fire okay bẹ́ẹ̀ of course so whatever tí èèyàn kan bá ṣe yóò ní alátìlẹ́yìn àti àwọn tí ń tẹ̀lé àtàwọn tí ń wò àtàwọn tí ń gbọ́ ọlọ́run wá ṣe generation wa ní generation kan tó jẹ́ wípé àwọn èèyàn kan láàrin wọ yàtọ̀ ságùntàn àwọn ọ̀jọ̀gbọ́n náà sọ̀rọ̀ kan wọ́n ní téèyàn bá ṣe ẹyọ kan èrò rẹ̀ gún ṣùgbọ́n ó bá ti ń di 2 3 4 5 6 tó bá ti ń pọ̀ àyàtọ̀ ságùntàn because bá a ṣe ń tẹ̀ síbí láàmà tẹ̀ síbí tó bá jẹ́ ẹyọ kan ibi tó bá ń lọ straight lọ́mọ lọ ní tó bá fẹ́ ṣe lọ́kàn ẹ ló ṣe ṣùgbọ́n tó bá ti pé 2 3 tó bá ní ẹja gbabí ẹlòmíì sọ pé irọ́ ibẹ̀ yẹn ọ̀yà ẹja gbabí ẹ̀ tún tẹ̀lé ń gbé tó bá tún rí pé ọ̀nà ti lọ jù ibi táyẹ ká gbà ń gbé ìmẹ́yìn méjèèjì mò ń wòye ni iwájú báyìí lọ yẹ ká gbà á ní lè lọ straight forward. So òye yé mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ lórí social media gullibility wọn is second to none. Wọ́n ṣòro láti wọ́n rọrùn láti divert wọ́n rọrùn láti tọ́ ìpẹ̀lú ọpọlọ wọn torí pé gbogbo nǹkan bá ti sọ fún wọn lórí social media náà náà believe. Ọmọ kékeré kan bẹ lórí ìtàkùn ayélujára bí ọmọ Haúsá báyìí irú yẹn náà ń tọ́ṣẹ́ àwọn yẹn ń patronize ẹ̀ irú yẹn náà sọ pé ó ń tó oògùn ìbílẹ̀ àwọn yẹn náà ń patronize ẹ̀ ọ̀rẹ́ wa kan láyé jó ní nǹkan tó kìíwọ̀ ó náà ló ń tó oògùn ń tọ́ṣẹ́ ìbílẹ̀ ńgbà tó wọ́n sọ ó ní 25,000 no 25,000 250,000 300,000 500,000 ńlọ ń tà á mo láwọn èèyàn sì ń rà á kémi náà lọ gbé gbáwo kémi náà máa ta ọmọ pé báyìí ni kíní ìta lójú tẹ́ ẹ̀ mọ́ tó pò papọ̀ ẹ má jẹ́ rìn jìnnà ńbẹ̀ ẹ já sọ̀rọ̀ nípa ọba Solomoni tá a bá wá àti tá a lọ lọ́hùn. nǹkan tẹ̀lé ẹ ti mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí gbá yín ni ṣé mo máa gbá yín wọ dẹ́ǹtì ni ẹ má. ẹ gbọ́rọ̀ oníṣọ́ọ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbá yín ni ó lóun ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí gbá yín ó lóun máa gbá yín wọlé ni lórí social media ẹ̀yin náà lẹ́ẹ̀ máa lọ sọ́dọ̀ wọn so ìdí inú tí mo sọ pé ọba Solomoni ò jẹ̀bi ta lọ lọ́hùn ò jẹ̀bi ó yẹ kẹrù ọsá ó yẹ kó lówó ẹ̀ ó wà. sanwó kú ni. ẹ máa sanwó kú ni. nǹkan tẹ̀mí jẹ yín nǹkan tí mo jẹ yín nǹkan tí mo sọ kẹrì bá bẹ́ẹ̀ nǹkan tí ẹ̀ jẹ èmi ní pé kí ni máa gbáwó lọ́wọ́ yín nǹkan tí òyìnbó jẹ wá òun ni pé kó sọ fún ẹ wípé mo ta mọ́tò fún ẹ mọ́tò yẹn ọ̀ṣáṣá ni nǹkan tó jẹ òyìnbó ni kó gbáwó lọ́wọ́ ẹ nǹkan tí wọ́n jẹ òyìnbó ni pé kó tẹ kọ́kọ́rọ́ sí mọ́tò kó dáhùn kó ṣe kó fi sí díà kó mú dájú business close mo ní nǹkan báyìí mo lè ṣe nǹkan báyìí tiẹ̀ ní kó gbówó wá kó wá lọ confirm bóyá irọ́ bóyá òtítọ́. kò gbówó wá. ẹ wá bọ́ sórí ní tálẹ̀tì bí ajá bí ẹran ọba Solomoni fẹ́ gbá yín ọba Solomoni fẹ́ dùpù yín wọ́n mú iye àwọn tó wà nílẹ̀ báyìí tí mi ti ra ìdá lóhùn. ẹ gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ reality ni ọmọkùnrin ti jáde rí tó sọ pé àwọn tó bá nílò ìbálòpọ̀ lọ́dọ̀ pọ́n máa sanwó ni irọ́ ni bóòtọ́ ni agbọ́pọ̀ àwọn èèyàn kúkú ń sanwó bóyá drama dẹ̀ ni we don't know because mi ò fún ní follow up nígbà tí mi ní interest so ẹ kówó lọ fọba Solomoni ẹ jẹ́ kó mú lọ rí àwọn àjànú ṣàkúwà yàkúlà wọn ti bá ń ta aṣọ pupa àti funfun àti dúdú sínú igbó wọn ti fi ẹnìkan ṣe ẹ ṣàwò gbogbo yín sálẹ̀ ṣàwò dance drama Sọjí ìyá Sọjí that is to say wọ́n ti gan pa yọkàn bá ń wá professor ti mẹ́mẹ́ wọ́n kàn bá ń wá nù gbó lẹ́yìn aṣọ dúdú àtàṣọ funfun ni ṣàkúlà èèwà wọn kú ti gbowó lọ́wọ́ ẹ̀ sínú gbóǹbẹ̀ náà ló ti mọ bá wọn jà pé n tẹ́ ṣe fún mi ò rí lì wọ́n lu crazy comot for your body. mo yẹ kíw tó wà nílẹ̀. ṣe gbọ́ oníṣẹ́ mọ iye èrò tó wà nílẹ̀ tóun tí ì dá lóhùn ṣe mọ iye kíw tí ń bẹ́ nílẹ̀. ìjà lóhùn wípé òkè wọ́n fẹ́ lọ àwọn kan wà lọ́hùn lọ́wọ́ báyìí. tán fẹ́ lọ àwọn kan ti wà lọ́hùn wọ́n ti wà lọ́dọ̀ àwọn àjànú tí ń táyé wọn ṣe ẹ̀yin náà kó wá èmi ọba Solomoni mo ti dé jẹ́ǹtì ẹ o mo ti dé jẹ́ǹtì ẹ confam mi pé mo ti dé jẹ́ǹtì táwọn èèyàn máa sanwó fèmí náà ń máa yọ ẹ̀sà fún mi ní commission ńgbà bá yọ commission tèmi ń kó orí jìnnà owó wá fún wọ. ok nǹkan tí wọ́n bá rí rí wọlé òrí ó wà ń bì mí. èmi ò rí rí. ibi mélòó ni wọ́n yà sí. àwọn èmi ò yà mí kankan. nígbà tí mo ń ṣe full Christianity mo lọ sí ìlú 100 àti ẹyọ kan láti lọ sí ìsọjí mẹ́ta. lọ́dún wo lọ́dún wo.
kí lọ́jọ́ orí ọba Solomon nígbà tó lọ sílùú 101 àwọn ìlú wo ni táwọn wo náà lọ ìlú lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tó fi ń rí àwọn ìrìn àjò yẹn òun àtàwọn tá a lọ àwọn nǹkan kan wà tí ó wà establish àwọn nǹkan kan wà tá a lè gbàgbọ́ kó jẹ́ ká rí àwọn picture àti fídíò tó lò láwọn ìlú yẹn ká tó gbàgbọ́ pé lóòótọ́ lọ sílùú 101 wọ́n bá ti fún yín ní numbers ó ti kó sínú ọpọlọ yín ó ti sink síbẹ̀ wọ́n á sọ pé 201 kìíní kan 1 kìíní kan 7 kìíní kan 14 kìíní kan 21 kìíní kan 41 ọpọlọ ẹlòmíì ò sí mọ́. mi ò ṣe ẹ̀sìn torí pé bàbá mi sọ pé kí n ṣẹ̀sìn mi ò ṣe ẹ̀sìn torí mo rí àwọn èèyàn tó ń ṣẹ̀sìn mi ò ṣe ẹ̀sìn torí pé mo gbọ́ pé pásọ̀ wà ẹ̀sùn mo fẹ́ ṣe ẹ̀sìn mo dẹ̀ fẹ́ mọ òtítọ́ ẹ̀sìn yẹn reality tó wà nínú ẹ̀sìn I want to know it mi ò kì í ṣàyédé ṣe nǹkan kan mo mọ iye tí mo ń wé èsì dànù fún research nìkan wípé mo fẹ́ mú babaláwo mo fẹ́ mọ àṣírí ẹ̀ tó bá sọ fún mi pé kí lọ mú 5 million wà máa fún ní 6 million màá ní kó fi 1 million ẹmọ tí orí agbóná á gbé àṣírí jáde fún mi mẹ́ èmi máa wéèsì owó ni láti fi get reality wo mo iye tí mo wéèsì fún Sportybet tó fi wá ìdí Sportybet kiri wo mo iye tí mo ná. ọba Solomon tẹ́ ń wò yìí kò ń ṣe tálíkà o olówó ni o ẹni tó bá lè fi 6 million wádìí ọ̀rọ̀ lọ́nu babaláwo because òye yé mi kò sí babaláwo tí ó demand 5 million lọ́wọ́ èèyàn bó fẹ́ wá ṣèwádìí lọ́dọ̀ wọn o ọ̀pọ̀lọpọ̀ babaláwo ní bẹ́ẹ̀ fẹ́ bó bá fẹ́ ṣèwádìí lọ́dọ̀ wọn ìwọ ọlọ́kàn gbabi tó fẹ́ sùn bó bá sì lè sùn lé awo wọn kò sí problem ìwọ sára sinapu wá ra sinapu fún wọn fi nǹkan kan sínú envelope bàbá o wa fẹ́ wá gba research lọ́dọ̀ yín o àbọ̀ ọmọ iléèwé ni wá wọn ní àwa ṣèwádìí kan o ńlá fẹ́ wá àwọn babaláwo gidi ò kì í charge èèyàn bẹ́ẹ̀ àwọn tẹ́jọ́ ń charge ara yín gba 6 million gba 5 million lọ́wọ́ ara yín àwọn dupas ni rí àbí ẹgbẹ́ oníjìbìtì ni. So what is his net worth èèlò ni net worth ẹ tó ń fi 5 million gba research lọ́dọ̀ babaláwo nìkan tó fi fún 6 million and again tó fi ń lo 10 million 20 million lórí Sportybet tàjẹ́ pé ó ń tẹ́tẹ́ ni ọ́ nìyẹn náà. wọ́n Sportybet pé mo fẹ́ mọ kọ́kọ́rọ́ tó wà ní Sportybet kó dé ìbọn ọlọ́run ẹ̀sẹ̀ wá tú àṣírí wọn fún mi ní ọdún yìí mo máa wádìí kan ni tó bá fẹ́ wádìí kan. ẹ̀yin tẹ́ bá fẹ́ ta Sportybet ẹ pé ọba Solomon yóò charge yín lówó ó lẹ bóyá 10 million a máa débẹ̀ yóò charge yín lówó tí ẹ ní pé kó fún yín ní nọ́mbà kó fún yín ní code tẹ́ ẹ bá ti jẹ wá gbóyin padà lọ́wọ́ ọba Solomon ẹ máa jẹ́. o ní máa bá jambla o máa wọ wá súnmọ́ wà you get the reality ẹ má kàn dé kíní kan 419 kí ló jẹ́ 419 kò sí kan tó jẹ́ 419 tí wọ́n bá gbá ìwọ fúnra lójú kòkòrò ni ẹ o lè ní ìwọ fúnra tí wọ́n bá gbá. now reality tí wọ́n bá gbá ọ ìwọ fúnra o lè ní olójú kòkòrò ni ọ